Munju TV, showcasing African entertainment. Munju TV, showcasing African entertainment. A cam on master shot, B cam on CU, C cam details. Take one and action. Ojagun o ma ṣẹ́gun náà o, Ojagun o ma ṣẹ́gun náà. Balógun. Ojagun o ma ṣẹ́gun náà o, Ojagun o ma ṣẹ́gun náà. Ogun àgọ́, ogun oríire o, Ojagun o ma ṣẹ́gun náà. Balógun. Ojagun o ma ṣẹ́gun náà o, Ojagun o ma ṣẹ́gun náà. Balógun. Ojagun o ma ṣẹ́gun náà o, Ojagun o ma ṣẹ́gun náà. By the special grace of God, my name is Elewu Joseph. I'm a graduate of theater arts, and iṣẹ́ yìí, I really enjoy it. In fact, I'm pleased with everybody here. I'm pleased with the producer, the director, and the cast on set. Ṣé rí gbogbo nǹkan kọ́ la máa fi sòyìnbó ẹjẹ́ àwọ̀ ẹjẹ́ bọ́ sí tiwantiwa o torí kọ́sọ̀ là ń yà á ti wà lóko iná ò ti ṣe díẹ̀ náà ọjọ́ 6 gbáko a lò lórí iṣẹ́ yìí. Iṣẹ́ yìí ó lámìlaka aláwọn ọgbà òṣèré like merit a ní Elewu a ní a lot of star artists who are me by, and by the special grace of God I am impressed with the makeup artist because he tried. Yeah, trying, make sure he beautify everybody on set, and in fact, share passion. So I really appreciate everybody. And tó bá ti jáde, ìfẹ́ Ọlọ́run bẹ́ẹ̀, tó bá ti jáde, orí yóò ní dábọ̀. Tí ó bá ti jáde, bá wà. Okoto Laye series àwọn ọdún ayé ìṣọlá ìrẹtẹ báyọ olérò oníkòyí pátá FC. Bàbá Okoto ni o wọ́n máa ń ta báyìí Ọlọ́run ló máa mọ ibi tó máa fẹ̀mí ẹ̀ lé mẹ́sì. On set of Okoto Laye ògbọ̀ ó pọ̀. Ayé tèmi mo kí ní lóko ní Nàìjíríà àti lókè òkun. Orúkọ tèmi ni Ọlálékan Fádàìró aka Elewu Òjò. Mo jẹ́ ọ̀kan pàtàkì ní òṣèré orí ìtàgé. Sinimá kan ni wọ́n kó kìkì ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní tó fi múrú èmi tí mo wà ń bẹ̀ náà Mary tí wà ń bẹ̀ Jìgbọ́n wà ń bẹ̀ Apọ̀ àwọn ultimate àwọn èèyàn ńlá ta wà ní sinimá yìí. Okoto Laye sinimá tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ rà kó wò ó kó tún tọ́jú ẹ̀ sí léde ọmọ tó tún bọ̀ pé ẹ̀yin náà tó wò ó. So mo fi eléyìí dá yín lójú ẹ̀yẹ lólùfẹ́ rẹ pé tí sinimá ìbájáde ẹ gbìyànjú kẹ́yìn náà rà kẹ́ wo àwòtúnwò ni ní regret. Okoto Laye sinimá. Ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí ẹ mọ̀ pé mi rè rà tí ò lọ́mọ nínú èmi tún mi ò èmi tó ń sọ rèé o ìkúdà ìsafẹ́fẹ́ láti ń darí ìgbìmọ̀ bàbá ń bọ̀ worldwide kò sọ́mọ náà àwòrán sinimá kan tó ń bọ̀ òkùnkùn ó lé ju ẹ bá wò ẹ mọ̀ pé ibi táwa bá ti wà bàbá ń bọ̀ wọ́n lé àmọ̀jú kọ́ṣọ̀ lọ àmọ́ kọ́ṣọ̀ wa ẹ̀dá máa ń ṣe àwọn ẹ̀ máa ń fọ́ síbẹ̀ mọ̀ síbẹ̀ náà mọ̀ síbẹ̀ mọ̀ ń bẹ̀ sẹ́yìn ò mọ̀ ni ẹ gbọ́ ẹni ẹ mọ̀ ẹ mọ̀ pé máa mọ ẹ má jẹ àjọdìgbà kẹ́ bá lọ fọ mọ́dọ́ tọ́bí retí kẹ́ tó mọ̀ pé kúdà sí ló ń sọ̀rọ̀ ẹ lọ wo Okoto ni sinimá yẹn le jù àwòjọ kò ní wọn fọwọ́ wo series ni o ẹ ṣe ń wòlé máa tẹ̀lé sí pọ̀ o ṣé ẹ fẹ́ mọ sí tí mo ṣe é mọ̀ kí lẹ sọ ẹ lè mọ̀ ọ́ tó bá yá lẹ máa mọ̀ wọ́ṣà tó bá ti jáde Okoto ni ẹ lọ wò. Thank you.
my Kabiyesi. This is my Kabiyesi on Okoto Laye Movie. Kabiyesi. Akọ̀dé pé kẹ́ bá wa sọ díẹ̀ àti púpọ̀ pé mọ̀ nínú Okoto Laye Movie. Kẹ́ bá wa sọ bó ṣe rí àti bó ṣe jẹ́ sí. Ilé ńlá ni Okoto Laye bẹ́ẹ̀ ni torí àwa ò ní yàrá tí ò lọ́mọ nínú. Nígbà tí a dé location yìí mo rí pé gbọ́gbọ́n tó pọ̀ sí i ní ibi àwọn irinṣẹ́ tí wọ́n lò ní kásọ ni tàbí ọ̀pọ̀lọpọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n ṣe alákòóso àwọn irinṣẹ́ náà àtàwọn òṣèré jàǹkànjàǹkàn tó ń pèsè ẹnu iṣẹ́ yẹn gbogbo yẹn ọ̀tún wá tún ìtì ìtọ́ ọ̀gbọ̀n kan bí ò ṣe ìjìnlẹ̀ ìtàn tí wọ́n fi perí Okoto Laye wọ́n ti jáde inú ẹ̀ wọ̀ ẹ̀ lè rí gbogbo nǹkan tí mo sọ kọ́ni lọ́gbọ́n ó fúnni lóye wọn manage anything nínú ẹ̀ gbogbo nǹkan tí wọ́n lò tẹ́yìn náà bá rí ẹ mọ̀ pé iṣẹ́ tó ṣe gbé sàdákàtà fún. orúkọ mi Rita Ahmed Adébánjọ ọ̀ìmọ̀lù àti mo dé oníṣẹ́ fi mo ní wà ọ́ àwọn kan tí mo rí bíbá ó rí ìpẹ́ẹ́sì mọ́ ṣé ti àwọn àgbààgbà òṣèré tó wà bíbá ní káfọ́ ni àbí ti equipment tó ń lò ọ̀ká wá sọ ti àwọn crew tí orí wọn pé starting from director cameraman editor including makeup alonso wàláì èèyàn tó bá máa pẹ̀ gan yọ láti kò jùlọ bẹ́ẹ̀ tíṣẹ́ bá ti jáde ẹ̀jẹ̀ bá wọ̀ ìtàn gidi tó jẹ́ pé à ń béèrè lọ́wọ́ àwọn tó ń ṣiṣẹ́ pé ibo lẹ ti rí tàn yìí báwo lẹ ṣe ronú ta ló gbé fún yìí ó dẹ̀ kọ́ ni lọ́gbọ́n ó fún ni lóye. Thank you, my people. Amoladele Omomojiyola. This is the location of Okoto Laye, and this is a very, 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 very large job. This is my Ashipa on my set, Okoto Laye. How did you feel on the set as in Okoto Laye? This job is a very nice job, and it's a very big job. I don't even believe it when I got here and I saw everything on location. It is then and I believe that I am in a very good job, and I'm very happy to participate in this job. It's a very nice job, very good one. Okoto Laye, what for it? Thank you so much, Mr. Asupa. This is my Okoto Laye of Okoto Laye Movie. Okoto Laye, I mean, Mr. Otsu. Kí lẹ lè rí sọ sí movie wa yìí? Ẹ ṣé. Èmi ọkàn bẹ̀ gbogbo ilé ẹ dákun bí sẹ́ ìgbà ti jáde ẹ lọ wò ẹ sì sọ tó dá ń parí tó rẹ́nu rí báyìí òun là ń fi wí tó iṣẹ́ yìí làmìlaka kéèyàn tó kówó bàtàbàtà jọ kó tó fi ṣerú iṣẹ́ báyìí mo sì fi ń dá yín lójú bẹ́ẹ̀ bá wò ó ẹ̀yin náà mọ̀ pé ẹ̀ sówó lò ẹ wá gbọ́ o ṣé ẹ rí tíṣẹ́ ìbá ti jáde báyìí gbọ́gbọ́n ọkàn sí ọ ní Okoto Laye ẹ jẹ́ gbìyànjú ká tá síbi re torí bá a bá tá síbi re Elédùà nìkan náà mọ ibi tí ó fi délẹ̀ ẹ ṣé mo. Thank you, Mr. Oleyotsu. And Adeturi Ẹ̀ṣọ́ba kí lẹ lè rí sọ sí Okoto Laye movie tá à ń shoot lọ́wọ́ yìí. Akínyìn orúkọ mi ní Sọmọ́fì, akínyìn nílé akínyìn lóko, òjòjò níṣòwò kó má lè lọ́jà kókókó lárọ́ tá ń lé ara yẹn á lè sówó á lè sẹ́nu gígùn ní mo bí dẹ́ tí ń rí owó láti máa fi wo àwọn fíìmù wa tá à ń ṣe. Ṣé rí Okoto Laye tá à ń ṣe lọ́wọ́ yìí fíìmù tó lágbára ni. Ayé yìí ti di ayé ojú kejì. Ẹ jẹ́ kí gbogbo wa máa ṣe dáadáa. Okoto Laye bá a bá tá a bá tọ̀ yóò dẹrùn nídìí. Okoto Laye ò ní bàjẹ́, iléeṣẹ́ yín ò ní jóná. Ẹ ṣé mo dúpẹ́ ojú ò ní tì yín. Ó kí gbogbo wa pé a kú ìran lọ́wọ́lọ́wọ́ báyìí a wà lórí iṣẹ́ ti Okoto Laye tí ó jẹ́ pé iṣẹ́ tó làmìlaka ni. It's a traditional script that has to do with our heritage,
our tradition, our culture. Eléyìí tó jẹ́ pé ohun tí yẹ kí gbogbo Yorùbá kó wò ní ìran Yorùbá yẹ ká wò ó. Kí ló ń ṣẹlẹ̀? Ǹjẹ́ tí èèyàn bá búra lórí irọ́ in Yoruba land, what is the implication and what are the learnings tó lè ṣẹlẹ̀? Kí ló lè fà téèyàn lè búra lórí irọ́? This is the exact thing that this project is portraying. Mo dẹ̀ wò pé it's a studied script that you have some actors and actresses on the set here, professionals, àwọn tó jẹ́ pé àgbàlagbà ṣẹ́ tí wọ́n mọṣẹ́ tí Yorùbá dẹ̀ dáńtọ́ lẹ́nu wọn, àwọn ló wà lórí stage yìí sí. Àwọn ló wà nígbà lọ́wọ́ abúlé ìtajà ìyàṣẹ́ lọ́wọ́. I want every one of us to go ahead and look at it. Once this movie comes out, let's rush it. You are not going to be disappointed. My name is Prince Olabayo Olasesan. Thank you so much. Yeah, I'm with Oloye Olukosi on Okoto Laye, Mr. Oloye Osi. Kí lẹ lè bá wa rí sọ nínú Okoto Laye and the view tí kòkòrò rí and the iṣẹ́ ṣe ń lọ lọ́wọ́ bá tó pé àmọ́ pé kò tí ì parí a ṣì ní extra 3 days more. Ẹ ṣe àtọ́kùn ètò iléeṣẹ́ yín ò ní jóná. Sẹ́rí iṣẹ́ tí à ń ṣe lọ́wọ́ iṣẹ́ alálùbáríkà ni. Torí iṣẹ́ tẹ bá ti rú àwa ń bẹ̀, tẹ rí àwọn mẹ́rìtì ń bẹ̀, tẹ rí àwọn kúbẹ̀ẹ́sì ń bẹ̀, tẹ rí àwọn ẹlẹ́wòjò ń bẹ̀ àtàwọn jàǹkàjàǹkà bẹ́ẹ̀ lọ. Ẹ̀kẹ́ ti mọ̀ pé iṣẹ́ tí ó lálùbáríkà ni. Orúkọ mi ni Ayédùn Àrẹ̀mú Olúkúgbòmọ̀ ráàyè ọ̀tẹ̀ tí mò ń tèkì róòlù Olóyè Olúkòsì nínú iṣẹ́ tí à ń yà lọ́wọ́ yìí. Ẹ̀yin tí àwọn wà nílé ojú yóò ní fún etí yóò ní ibi. Bí ẹ ti máa mówó tí ẹ máa bá fi subscribe sí iléeṣẹ́ tó kọ́ńkọ́ lówó wa yìí, Ọlọ́run ní fún wọn yín. Ẹ tí wọ́n bá da girigiri ẹ wo fíìmù yìí ẹ pàṣẹ sí fún wa. Àwa tá à ń ṣe náà ní kú báyìí o. Àwọn tí wọ́n jẹ́ bíi proof wọn tẹ́ ń yàwó àwọn àrùn yẹ́ àkúyàwó náà ló ṣe wọ́n ní yàwó ẹ ṣe o. Mo kí yín o ẹ̀yin aráalé, bí ò sẹ́yìn kò sáwà, bí ò sáwà náà kò sẹ́yìn, torí àwa la múnú yín dùn gbogbo ìgbà. Tẹ bá rí background ẹ̀yìn nísìn ẹ rí pé orí set la wà níbi tá a ti ń ya Okoto Laye. Iṣẹ́ tó máa mìlú tìtì ni o, iṣẹ́ yìí máa mìlú tìtì tó bá jáde. Mo fi ọwọ́ sọ̀yà pé Okoto Laye máa mìlú tìtì. Afẹ́jẹ́kẹ́ bá wa wò ó, ẹ má ra àgbélẹ̀rọ o, èyí tí ó jáde láti ilé iṣẹ́ tó produce ẹ̀ ní kẹ́ra, torí pé iṣẹ́ yìí ó kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ gidi gan. Ẹ̀yin tẹ máa ń búra èké, tẹ máa ń búra asán, tẹ tún máa porúkọ Olódùmarè tẹ máa fi búra lórí òfo. Ẹ̀yin gangan ní iṣẹ́ ìbáwí Okoto Laye. Watch out for this film. Orúkọ mi ni Ọdúnsì Junior aka Professor tí gbogbo ayé mọ̀. God bless you. Wow! Welcome to Jọ̀gá. Our location Ọdún Ayọ̀ campus ní Jọ̀gá. Àwa ya fíìmù wa kan Okoto Laye tí wọ́n mú àyè kúrò nínú ayé. Fine story ni o, epic story gidi ni, original story gidi ni. Tẹ́ bá wo fíìmù yìí ẹ máa enjoy ẹ máa gbádùn ẹ̀. Kò sí àwọn artist wa kankan báyìí tí ò sí nínú fíìmù yìí. Mímí dẹ̀ máa dùnkẹ́ lọ mówó lápò yín kẹ́fì wo fíìmù. Ibi tẹ́ tí mówó yìí àpò yín ò ní gbẹ o, ẹ̀dẹ̀ ní wówó tì. Kẹrọ ẹ̀ka sàn ẹ̀kúrọ̀lẹ̀ ẹ̀kalẹ̀ ẹ̀yin tèmi nílé lóko lódò. Orúkọ tèmi ni Ẹniọlá Ẹdùn Ekere Gbajúmọ̀. A wà ní orí set ní fún Òpá. Àmúradì fún Okoto Laye very soon máa tó jáde láìpẹ́ láìpẹ́. Tẹ́ bá dẹ̀ wò bá ẹ máa enjoy it because kò ń ṣe pé kẹ̀kọ́ wó lásán ṣá. Ẹ máa rí ẹ̀kọ́ kọ́ bẹ́ẹ̀ tó máa ṣe ìdílé láǹfààní, tó máa ṣe ẹbí láǹfààní, tó máa ṣe àwọn ọmọ ní láǹfààní. Tó yẹ pé máa rà á báyìí gbọ́ ẹni fẹ́ kí sẹ́ẹ̀tì yẹn sọ̀rọ̀ pé kí ni àwòsùn wò ní láìpẹ́ láì jìnnà Okoto Laye ó máa tó jáde. Kò dẹ̀ sísá ọ̀kan tí kò sí níbẹ̀ kò tẹ́ báwo ẹ máa enjoy ẹ̀.
Munju TV, showcasing African entertainment. Munju TV, showcasing African entertainment.